Bàbá tó bí gbajúgbajà ọmọ ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ní Ilé Olúwa Ọládìméjì Alọ́ba, ẹni tó pèèyàn mọ̀ sí Mohbad tàbí Ìmọ́lẹ̀, èèyàn alàgbà Joseph Ayọ̀bá, ó mà ti tú àṣírí ńlá nípa ikú tó pa ọmọ ẹ̀ lásìkò tó ń bá ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan sọ̀rọ̀ ní ọjọ́ Wednesday, ìyẹn lẹ́yìn ọjọ́ kejì tí ọmọ ẹ̀ jáde láyé. Ọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé ọjọ́ àbámẹ́ta yìí, ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá, tí í ṣe ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án tá a wà yìí, inú ṣàbẹ̀wò sí Mohbad ọmọ òun nílé ẹ̀. Bẹ́ẹ̀ láwọn jọ ṣàwàdà táwọn jọ rẹ́rìn-ín. Kódà ó lóun ò rí Mohbad bí ọmọ, ó ní bí ọ̀rẹ́ lòun ṣe mú ìdí rèé tóun sì pè ní Ọládìméjì, nítorí pé òun nìkan lọmọkùnrin táwọn òbí òun bí, tó sì jẹ́ pé tóun náà ṣe rí Mohbad tó jẹ́ ọmọkùnrin bí lòun ti mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ dípò ọmọ. Bàbá Mohbad ní lẹ́yìn tóun àtọmọ òun táwọn jọ ṣeré ni ló fóun lówó gẹ́gẹ́ bó tún ṣe máa ń fóun, tó sì padà tóun sì kúrò nílé ẹ̀ táwọn dágbére fara wọn. Ǹjẹ́ irú kú wo ló wá pa Mohbad ọmọ ẹ̀? Bàbá Mohbad, ìyẹn alàgbà Joseph Alọ́ba, ní tóun gbọ́ ni pé nọ́ọ̀sì kan ló gún ọmọ òun lábẹ́rẹ́, tó sì ní òun gbọ́ pé wọ́n ní látara abẹ́rẹ́ náà ní ikú ló ti pa ọmọ òun, ṣùgbọ́n tó lóun kò fẹ́ gbàgbọ́ eléyìí. Síwájú sí i, ó ní ọjọ́ méjì tí ọmọ òun yóò kú, inú ní àlá burúkú kan. Ó lóun rí pé wọ́n yin òun níbọn, ṣùgbọ́n tóun ráàyè sá lọ, ṣùgbọ́n tó lóun mọ̀ pé bí ìbọn náà kò ṣe bá òun lójú oorun, ọmọ òun inú padà lọ bá.